Gbèsè TV. Ẹ jẹ́ kí a ṣe ìbà fún Ọ̀rúnmìlà torí ó jẹ́ aṣíwájú rẹ̀. Ọ̀rúnmìlà mọ ìgbọ́rú, Ọ̀rúnmìlà mọ ìgbọ́yè, Ọ̀rúnmìlà mọ ìgbọ́ ṣíṣe o. Gbogbo àtọ́ àṣírí ìwòrò fún orí oyè. Àkójúmọ́, àkó àsìkò yìí. Olódùmarè tí ó ṣọ́ wa di ọjọ́ òní tó jẹ́ kí ènìyàn ṣe é ṣe fún wa. Ìfaradéjọ́, máṣá ìgbà ọpẹ́ wa, máṣá ìgbà ìyìn wa. Àìní rọ́pẹ́ dámọ́ níwájú Ọ̀fà, níwájú Olódùmarè máa kó jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan wa. Adúpẹ́ jíjẹ, adúpẹ́ mímu, adúpẹ́ nínú, adúpẹ́ lílò, adúpẹ́ gbígbàtà, adúpẹ́ gbígbàtọrẹ. Orin tí Ifá ṣe fún wa kò mú èyí, orin ńlá ni Ifá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Àwa bẹ̀bẹ̀ fún àkọ̀tun orí èmi lónìí, Ìfaradéjọ́ má dáwọ́ orí ẹbí lórí ẹnì kọ̀ọ̀kan wa. Kẹjẹ kórìbẹ̀ Ọlọ́run, kẹjẹ kórìbẹ̀ Olódùmarè, kórìbẹ̀ kó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú aṣíwájú wa Ọ̀rúnmìlà. Àṣẹ, àṣẹ, àṣẹ. Kí ni tí a fi bára wa sọ ọ̀rọ̀ ìṣítí lónìí tí Ifá fi ẹ̀kọ́ wa nínú oríṣiríṣi odù, ọ̀pọ̀lọpọ̀ odù tí Ọlọ́run Olódùmarè fi ṣe atọ́nà fún àwọn ọmọ ẹ̀dá nínú ayé, tí a ó pe àkórí rẹ̀ ní ìhàwó ní ẹ̀sìn ìṣẹ̀ṣe àbí aṣíwájú Ọ̀rúnmìlà kọ sí ìwà ọ̀dàlẹ̀, àbí ká pè ní èrè wo ni ẹni tó bá ń ṣe ìwà ọ̀dàlẹ̀ àbí ìwà kí ẹ̀dá ó rí nǹkan ọmọ ẹgbẹ́ kó bínú sí, èrè onígbẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ jẹ́. Ìjìyà wo ló wà fún ẹni tó ń ba nǹkan ọmọ ẹgbẹ́ jẹ́? Oore wo ló wà fún ẹni tí ó ba nǹkan ọmọ ẹgbẹ́ jẹ́? Gẹ́gẹ́ bí Ifá ṣe kọ́ wa nínú odù púpọ̀ tó fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn. Ó jẹ́ ká mọ̀ pé kí a má bínú sí nǹkan ẹni tó ń dáa. Ó ní ká bá rí ẹni tí nǹkan ẹ̀ ń dà, ó ní ká máa ṣe ìkúnwọ́ fún irú ẹ̀dá bẹ́ẹ̀, nítorí pé Ọlọ́run Olódùmarè ní òun gbàgbé ẹnìkan. Fún ìdí èyí la ṣe gbọ́dọ̀ máa tẹ pẹlẹ mọ́ ọ̀rọ̀ ayé ọmọlàkejì wa. Tábàárẹ̀ tí ó ń lọ sókè ká má fà wálẹ̀. Oore wà ń bẹ o. Káyọ̀ tí tiẹ̀ ń dá ká kún lọ́wọ́ kí tiẹ̀ ní kó lè máa dá síwájú sí. Oore wà ń bẹ o. Èyí ni Ifá fìdí ẹ̀ múlẹ̀ fún wa nínú oríṣiríṣi odù tí a ó lo odù Ifá Òtúrá Aládìí, Òtúrá Aládìí tí a ó fi bára wa sọ ọ̀rọ̀ ìṣítí gẹ́gẹ́ bí ohun tí Ifá sọ nípa ìwà ọ̀dàlẹ̀. Má hùwà ọ̀dàlẹ̀, ohun ọ̀dàlẹ̀ kò yẹ ọmọ ènìyàn. Má hùwà bàṣẹ̀jẹ́, ìwà bàṣẹ̀jẹ́ ò yẹ ọmọ, kò yẹ ọmọlúàbí. Ìdojúkọ tó ń dojúkọ orú ẹ̀dá bẹ́ẹ̀ ó pọ̀ lóríṣiríṣi, ìjìyà bẹ́ẹ̀ sì pọ̀ ẹgbẹ́ bá ṣíwájú Ọ̀rúnmìlà ṣe wí. Má ṣe bà tọmọ ẹgbẹ́ ẹ jẹ́, má bà tẹnìkejì ẹ jẹ́, má sọ̀rọ̀ ọmọlàkejì ẹ lẹ́yìn. Ẹni tí tiẹ̀ bá ń da kún lọ́wọ́ kí tiẹ̀ kó da ní aṣíwájú Ọ̀rúnmìlà wí. Má ronú ìbàjẹ́ sẹ́ni tí tiẹ̀ ń dá síwájú sí kí tiẹ̀ náà kó lè máa dá síwájú sí lọ. Gẹ́gẹ́ bí Ifá ṣe jẹ́ kó yọ wá nínú Òtúrá Aládìí, èrè tó wà nínú kí ẹ̀dá tún tẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ṣe kó má bàjẹ́. Èrè náà la máa pè tó wà nínú ẹ̀dá tó ń ba ti ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ jẹ́, àbí ẹ̀dá tó ń ba ìwà ọmọlàkejì ẹ̀ jẹ́, tàbí ẹ̀dá tó ń ba ìṣe àti iṣẹ́ ọmọlàkejì ẹ̀ jẹ́. Ifá sọ nínú odù Òtúrá Aládìí tí Ifá náà jẹ́ ká mọ̀ wípé orógbó ni jẹ̀gì, àwọlé àgbọnmùrègún. Adéwàfà gbọmọrègún ọlọ́jà òrìgbòjò níjọ́ tí àwọn ìmùlẹ̀ rẹ̀ ń dà á tí wọ́n sojú iṣẹ́ ìdélẹ̀.
ẹ rí Ọ̀rúnmìlà rèé ló jẹ́ pé gbogbo nǹkan ló ṣe bí idán nínú ayé. Ìgbà tó ń ṣe bí idán nínú ayé, òkété ni ó jẹ́ ẹnì kejì ẹ̀ tó dàbí ọlọ́wọ́ ọ̀tún ẹ̀. Ẹ jẹ́ kí a ṣe ìbà fún Ọ̀rúnmìlà nítorí ó jẹ́ aṣíwájú rere. Gẹ́gẹ́ bí Ifá ìṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ fún wa, òkété ló jẹ́ ọlọ́wọ́ ọ̀tún Ọ̀rúnmìlà nígbà náà, tó jẹ́ pé Ọ̀rúnmìlà wá wò pé bóun ṣe ń dá tóun ń rú tí gbogbo nǹkan òun ń da yìí, ó yẹ kóun ní alámọ̀ràn àbí alágbọ̀rọ̀dùn tó lè máa ṣí òun létí. Báyìí ni òkété gbọ́. Òkété wá wò pé tóun bá ní kí òun fi ọ̀rọ̀ èyí òun fèsì sórí ọ̀rọ̀ t'Ọ̀rúnmìlà wí yìí, kò ní fẹ́ fòun ṣe alámọ̀ràn ìbànúdà. Kò tiẹ̀ fèsì sórí nǹkan t'Ọ̀rúnmìlà wí. Wọ́n ní ìwọ bàbá Ọ̀rúnmìlà, ẹnìkan fẹ́ ta ọjà kan, ọjà yìí máa da bí ẹgbàá. Àwọn ìbánújà kí ni ìbánúdà? Ní tí wọ́n fẹ́ tà yìí, ó jẹ́ akọ ẹdìyẹ. Òkété kẹ́ ó ti lọ bá ìwọ akọ ẹdìyẹ, òun fẹ́ fi ẹ́ ṣe agbódegbà ni òun. Ó ní Ọ̀rúnmìlà máa wá báyìí, ó máa wá ra ẹ̀ lẹ́rú. Ó ń lọ́ọ́ ti ra ẹ̀ lẹ́rú, ó lóun fẹ́ fi ẹ́ ṣe agbódegbà ilé Ọ̀rúnmìlà. Débi wípé gbogbo tó Ọ̀rúnmìlà bá ń ṣe kó o máa wí fóun. Báyìí ni Ọ̀rúnmìlà ra akọ ẹdìyẹ lẹ́rú. Òkété kẹ́ ó mú okùn, ó so mọ́ ẹsẹ̀ tiẹ̀, ó so mọ́ ẹsẹ̀ akọ ẹdìyẹ. Òkété wà nínú àjàlẹ̀, akọ ẹdìyẹ ń bẹ lókè ilẹ̀. Ẹ jẹ́ kí a ṣèbà fún Ọ̀rúnmìlà torí ó jẹ́ aṣíwájú rere. Òkété ń ṣọlá nínú àjàlẹ̀, akọ ẹdìyẹ náà ń ṣọlá lókè ilẹ̀ nínú àgbàlá Ọ̀rúnmìlà. Tó Ọ̀rúnmìlà bá ti wá gbìmọ̀ràn kan pé òun fẹ́ ṣe oore kan, òun máa fẹ́ kọ́lé kan, òun fẹ́ lẹ́ṣin ilé kọ̀ọ̀kan, akọ ẹdìyẹ ti gbọ́. Akọ ẹdìyẹ wá gbọ̀n yẹ pẹ̀ á fò sókè. Ìgbà tó bá fò sókè, okùn tó wà lẹ́sẹ̀ akọ ẹdìyẹ yìí á fa òkété ń sàlẹ̀. Òkété á ti mọ̀ pé ó dàbí pé Ọ̀rúnmìlà ti fẹ́ ṣe kankan. Òkété wá mú iṣẹ́ bàṣẹ̀jẹ́ á bù sátẹ̀wọ́, á pè fásì. Bá pè fásì tán, á fẹ́ gbogbo tó Ọ̀rúnmìlà tó ń kójọ lọ́tún, tó ń kójọ lọ́sìn, gbogbo àbẹ̀ sí dàrú. Ọ̀rúnmìlà ti ń ṣe láìmọ̀ iye ọjọ́. Òkété akọ ẹdìyẹ ń sọ fún òkété ń bà níwà jẹ́. Ọ̀rúnmìlà wá wò pé bí nǹkan ẹni bá rí báyìí, àfi kéèyàn fi ọ̀rọ̀ lọ fáwo, ó bá pe àwọn babaláwo Orógbónijẹ̀gì, ó ní ká bó ń ṣàwò, ó wá bí yẹun lọ́kàn bò. Ìgbà tí wọ́n débẹ̀, wọ́n dábá fún Ọ̀rúnmìlà. Adífá tó ń fa òtún aládìí ni wọ́n dá fún un. Báyìí ni wọ́n ṣe kí fá fún Ọ̀rúnmìlà. Wọ́n ní wọ́n Ọ̀rúnmìlà, wọ́n ní tó ń jẹ́ ìlógun yìí, wọ́n ní tó ra gbẹ̀yìn, wọ́n ní pẹ̀lú tó ń jẹ́ ìlógun, ọ̀nà àdúgbò fi nǹkan náà rúbọ. Kó ń fi nǹkan tó ń ra gbẹ̀yìn rúbọ, ó wá ronú kí ló ń fi ra gbẹ̀yìn, kí ló ń wá ra gbẹ̀yìn, ó bá lé títí ó jẹ́ akọ ẹdìyẹ. Ọ̀rúnmìlà ló dà òun àfi rúbọ, àmọ́ owó pọ̀ lọ́wọ́ òun o. Òkété tó ní kó ń túrà, ó ní kó fòkété rúbọ, kó fà akọ ẹdìyẹ rúbọ, wọ́n ní kó rúbọ kó gbé èṣù. Ọ̀rúnmìlà nínú tó ń ra gbẹ̀yìn lóòótọ́ akọ ẹdìyẹ ni, àmọ́ òkété àtàwọn nǹkan tó kù tẹ́ni kóun fi ṣẹ́ bọ́ yìí, owó pọ̀ lọ́wọ́ òun, àmọ́ ó dà. Ẹ jẹ́ kóun ní káwọn ọmọ òun kọ́ lọ bóun lé akọ ẹdìyẹ mú. Bí a kó tó rọ̀lẹ́, Ọlọ́run á ti ṣe ìyanu, òun àti rótò máa fi ra nǹkan tó kù àti òkété. Ẹ̀rí oníkàláwo kó máa lọ, tó bá dé ìrọ̀lẹ́ kó padà wá. Nínú aláwo ń jáde nínú ilé Ọ̀rúnmìlà, nínú Orógbónijẹ̀gì tó ń jáde nínú ilé Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ní kọ́ ọmọ kọ́ bóun mú akọ ẹdìyẹ, ọ̀hún akọ ẹdìyẹ lẹ́sẹ̀. Àtọ́ máa fà sókè, ọ̀fà tó ń tokùn, okùn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́sẹ̀ akọ ẹdìyẹ, ọba ń fa okùn yìí lọ, ọ̀n fa okùn yìí lọ. Bàbá fokùn ìjọba fa òkété jáde. Ọ̀rúnmìlà ní Orógbónijẹ̀gì máì lọ o, ìwọ̀n ẹbọ ti pé o. Ó ní Orógbónijẹ̀gì máì lọ, ìwọ̀n ẹbọ ti pé. Ó bá má akọ ẹdìyẹ, ó mú òkété, ó fi rúbọ. Ọ̀rúnmìlà ṣẹ́gun ọ̀dàlẹ̀ ìrẹ̀lẹ̀. Kí ni fáyìn kọ́ wa? Ó ń kọ́ wa pé ká má wù ọ̀dàlẹ̀. Ká má wù wá ké kárí nǹkan ọmọ ẹni ọmọlá kejì wa ká bàá jẹ́. Ó ń kọ́ wa wípé ká ṣe inú mímọ́ sí nǹkan ẹni tó ń dáa. Ká má bà tẹ̀dá ẹgbẹ́ wa jẹ́. Nítorí tá a bá ti ní èròǹgbà pé ká máa rí nǹkan ọmọlá kejì wa ká máa bà jẹ́. Èrè tó ń jẹ́ ń bẹ̀ ni kí wíwẹ̀ dàbẹ̀ kó fojú wí náà kú. Àbí kó fojú wí náà àárẹ̀, kó fojú wí náà kẹ́mi òpin sí i.
ẹ má jẹ́ ká bà tẹ̀gà jẹ́ ẹ má jẹ́ ká wà ìwà bàṣẹ jẹ́ ká má wà ọ̀dàlẹ̀ ènìyàn tó tí ẹ̀dá bá wà tó bá jẹ́ ọ̀dàlẹ̀ ènìyàn gbẹ̀yìn irú ẹni bẹ́ẹ̀ kì í dáa ìfaradà jẹ́ kí gbẹ̀yìn ẹni kọ̀ọ̀kan wà kó dáa ilé tí a bára sọ lé ní wíwí ètò gbígbọ́ ètò gbígbà tí a bá bára wa sọ ká lè gbọ́ tí a bá gbọ́ Ọlọ́run á jẹ́ ká lè gbà á tí a bá gbà ìfaradà jẹ́ ká lè mú lò tí a bá wá mú lò á jẹ́ kó sèso ayọ̀ èso rere nínú ayé ẹni kọ̀ọ̀kan wa ìtí awé Ọlọ́run kò má ṣe ní ìbàlẹ́jọ́ àbúrò nínú ayé ẹni kọ̀ọ̀kan wa etí tó ń gbọ́ kétí náà kò má di ẹnu tó ń sọ́nà kẹ́nu náà kò má wà lù Ifá ni kó bá wa ṣe Ifá kó wọlé dè wá ìtí awé Ọlọ́run kò bá wa ṣe sí dáadáa ire ni kárí mọ́ ẹ̀ kárí bi Ọ̀rúnmìlà mú ìgbóró Ọ̀rúnmìlà mú ìgbóyè Ọ̀rúnmìlà mú ìgbó iṣẹ́ gbogbo àtọ́ àṣírí ìwò. Ìṣẹ̀ṣe TV.